Once again, quick media bringing the work closer to your doorstep. Láti wà ní Abeokuta níbi tí Ogun State rally Ogun State meeting tí wọ́n fẹ́ ṣe fún gbogbo ọmọ Yorùbá ní Ogun State ibi tó ti máa ṣẹlẹ̀ ó ní àwa yìí. So Ogun State náà la wà bàbá ńlá. So Ogun State náà la wà yìí. So Olumo Rock ní Abeokuta òun la wà yìí tá ti fẹ́ ṣe meeting fún gbogbo ọmọ Yoruba Nation, gbogbo stakeholders tó wà lógun State. So ẹ̀yin tí ẹ bá ṣì wà lójú ọ̀nà ẹ jọ̀ọ́ ẹ ṣe kíákíá kẹ́ jẹ́ ká bára wa níbí yìí. Kẹ́ jẹ́ ká bára wa níbí. So ibẹ̀ náà la ṣì wà. Tẹ́ bá ti dé Abeokuta ní Olumo. So ibi Olumo yẹn lẹ máa gbà wọlé tí ẹ fi máa lọ sí ibi tá ti fẹ́ ṣe meeting. So a ṣì máa fún yín update bí tá ti fẹ́ ṣe meeting yẹn. A kàn fẹ́ yẹ kí everybody mọ̀ ní. So ọdún wọn pé àwọn ọlọ́pàá kan wá. So àwọn ọlọ́pàá yẹn ṣì ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ àti ìmọ̀ nǹkan táwọn ọlọ́pàá yẹn ń bá wa sọ. But mo ṣáà mọ̀ pé wọ́n lé ní ká má ṣe meeting wa. So a tún ti wà ní once again quick media bring the work closer to your doorstep. Today Saturday 24 of September 2022. A wà ní Olumo Rock ní Abeokuta. Níbi tí gbogbo stakeholder Ogun State máa ṣe last meeting wọn ní Abeokuta. So ibẹ̀ ni a wà. Mọ́tò 50 naira tó lù mọ́. Mọ́tò bá àwọn ọmọ tí a ti àlejò náà ní àwọn náà mọ̀ kó táwọn náà lè ṣe. Hello. Hey, easy, Adoya, easy. Are you good to go? Are you motivated? No retreat. Hello, Baba. Surrender, you die. Mọ́tò 50 naira tó wá ṣe lè láàrin ara wa. Àwọn sọ pé nínú ibi tó wá jẹ́ pé ọ̀dọ̀ bàbá wa Lísàbí àwọn tí wọ́n wá ń gbà fẹ́ wá ṣe mùsíọ̀n kí ló kà pẹ̀lú mùsíọ̀n àwa ti mọ bàbá wa látàyè gbọ́hùn adẹ̀ ń gbọ́ ẹ̀tọ́ tí wà ní gẹ́gẹ́ bí orí ọmọ Yorùbá ká wá síbí ká ṣàdúrà bẹ̀ gẹ́gẹ́ bí pé a fẹ́ kí ìfẹ́ ó jọba padà nílẹ̀ Yorùbá kó mìíràn kó padà sóye ingilisi ta fi wá síbí nìyẹn ìgbà tá a dẹ̀ wá kò sí bí wá pé ìbọn wà lọ́wọ́ bàbá pa àwọn tó jẹ́ àwọn ọlọ́dẹ ìbílẹ̀ wa tiẹ̀ lè yọjú Àgbẹ̀kọ̀yà àwọn ló wà pẹ̀lú wa in case of any situation arise they will be the one to handle the situation and that's the main reason why we are. You can get their contact also. And sure. So that's what ṣe So à ń bá àwọn ọlọ́pàá yẹn sọ̀rọ̀ ni. So because àwọn kí ni mo ṣe rí Yoruba Nation wọ́n ti sáré pa àwọn ọlọ́pàá. So àwọn ọlọ́pàá yẹn láti bá wa sọ̀rọ̀ àyè láti ṣàlàyé fún wọn èyí tí a fẹ́ ṣe. Kì í ṣe ibi tí a lè wọ̀ ara property ilẹ̀ Yorùbá ni. So a lè ṣe meeting wa. So èyí tí a try láti jẹ́ kó yé wọn nìyẹn. So wọ́n yìí ti ń bá wa sọ̀rọ̀ àwọn náà ti understand àyè tí ń sọ fún wọn pé tábàárẹ̀ ẹni tí ó fẹ́ da ibi ìrú fúnra wa làwa gan mú láàmú fún wọn. So kí wọ́n fara balẹ̀. So ibi tí meeting yẹn náà sì fi máa hold ó nìyẹn. They were coming there láti wá ṣe báyìí. You understand? Ìgbà tó wọlé bóyá àwọn authority sọ fáwọn security tó wà ní gate. Ṣé tí ìgbà táwọn fẹ́ wọlé lọ́dọ̀ pé wọ́n lè wọlé àwọn máa wọlé. And ẹ̀kọ́ tó dẹ̀ ṣe nǹkan kékeré ni according to them pé àwọn kan fẹ́ ṣàdúrà káwọn jẹ́ jáde fún ojú ọmọ yìí. Ojúbọ àwọn ọkọ̀ fẹ́ ṣe ní inú olè ká lọ sókè oníwà ń gbé ìsàlẹ̀ ní Lísàbí wà. Olórí ọ̀dọ́ ẹ jọ ẹjọ́ máa bọ̀ lábẹ́òkúta wà lábẹ́òkúta ẹjọ́. ṣé ti ẹ jẹ́ coordinator
Those are the officers in charge. And we also Omi in yo. charge. Omi yo. This is my Someone might. Àwọn èèyàn wa náà ni wọ́n ti ń dè yìí. Àwọn èèyàn wa náà ni wọ́n ti ń dè yìí. Ọmọ wa náà ni wọ́n ń dè. So àwọn ọlọ́pàá yìí náà sì ti ń bá wọn sọ̀rọ̀, so wọ́n ti ń rectify. Àwọn kan ló sáré pé wọ́n bá ètí ṣàlàyé fáwọn ọlọ́pàá yìí tá fẹ́ ṣe. Àwọn náà sì sọ pé since ó ti jẹ́ ìpàdé àlàáfíà pé so àwọn ò ní problem pẹ̀lú ẹ̀ pé so kájọ kákan organize gbogbo kíní dáadáa nítorí àwọn èèyàn náà tún fẹ́ lo hall yìí fún party kí ó má di pé a máa takora wọn a sì mọ ẹni tó fẹ́ lo party nínú hall yìí bóyá olóṣèlú ló ń bí akíní ni so òun ló jẹ́ káwọn náà wá so pé kí a lè wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú àlàáfíà so a sì wà ní Olúmọ láti ibi tí program ẹ ti ṣẹlẹ̀ tẹ́ bá ti ń bọ̀ òkè náà lẹ máa gùn òkè Olúmọ òkè pátápátá ni à ń lọ láti fẹ́ ṣe meeting yẹn. Don't worry about this thing, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Meeting gbọ́ àṣepamọ́ tí a bá fẹ́ ṣe pamọ́ à ní pé media bá a fẹ́ kí gbogbo ìlú mọ̀ ni kì í ṣe pé kíní. Àwọn stakeholders meeting we hold at Olúmọ kò sí ní tó bá fẹ́ ṣẹlẹ̀ yín tó máa fẹ́ kó wá kí wọ́n á kó wá bá wa ń bẹ̀ àwọn náà máa dàbí ìlú kì í ṣàwa. Àwa we are meant for peace, we are meant for àlàáfíà. Tí a bá fẹ́ yẹ kó wá sọ online à ní wá sọ online. Gbogbo meeting tí wọ́n ti ń ṣe mélòó lẹ rí online, but this is the stakeholders meeting tó máa wáyé ní Olúmọ. Àwọn èèyàn wa ló ń kó àga lọ sókè yẹn òkè pátápátá ni a ti fẹ́ ṣe. Tẹ́ bá ti ń bọ̀ ẹ wọnú kínní kẹ́yìn náà lọ sókè. Àwọn èèyàn wa ló ń bọ̀ látòkè lókè yẹn Olúmọ la wà so kò sí wàhálà kò sí anything so entrance gate yẹn náà lélẹ̀ so kò sí wàhálà kò sí anything we are all there so wọ́n tó bá ń bọ̀ tó bá yà ti dé Olúmọ ó lè pé Òmíyọ̀ pé bàbá Ẹ̀gbá tó bá pé Òmíyọ̀ tó pé bàbá Ẹ̀gbá wọ́n máa link ẹ̀ pẹ̀lú ọkọ̀ mi wọ́n ti ní kì í ṣàlàyé pé àlàáfíà kí àwọn àtakò wá so wọ́n ti sọ fáwọn èèyàn wá pé kò ní sí wàhálà so ibẹ̀ náà la wà yìí so bọ́dà ti dé ẹ̀pọ̀ Òmíyọ̀ àgbékọ̀ ó máa sọ bí tí a wà fún yín Olúmọ náà láti fẹ́ ṣe ìpàdé yẹn so ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀ ẹ ṣe gan yín tẹ̀ ń darapọ̀ mọ́ wa a ṣe máa come online tí meeting bá bẹ̀rẹ̀ bákan ní kásáyé update nípa ibi tí a wà ní so ẹ já lọ sókè Òmíyọ̀. Sòkè là ń gùn lọ yìí o èèyàn tẹ́ ń wò wá àwòpàdé á sọ̀kalẹ̀ láyọ̀ àtàlàfíà òkè ayọ̀ là ń gùn òkè ayọ̀ là ń gùn lọ yìí ibi ojú bàbá wa onísàbí ó ní a ti fẹ́ ṣe ìpàdé a ṣe ń gùn lọ́wọ́ o. A ṣe ń gùn lọ́wọ́ o ẹ lè mọ̀ pé gbogbo stakeholders tó máa wá síbi ilé ní exercise ni wọ́n wá ṣe kò mọ́ exercise tá a ṣe ní àná ní Èkó ìrìn 5 hours lẹ́kọ̀ọ́ ó ló tún continue another tourist lélẹ̀ Olúmọ la wà yìí. Àbí kò yé wọn ni sàlẹ̀lẹ̀ ń wò yẹn àbí wọ́n lọ fún ni o òkè láwà òkè Olúmọ láwà lẹ́yìn 5 hours àná lẹ́yìn gbogbo stress àná kò sí wàhálà no retreat no surrender
mo kí gbogbo ilé o ṣé náà rí báyìí orí òkè Olúmọ rèé o ṣé ní ìta ni èyí ara àjẹbí ṣe mítì àti ọkọ sáré náà lórí òkè Olúmọ Yoruba Nation has come to stay nílùú Olúmọ jẹrí báyìí Olúmọ gbogbo àwọn stakeholders tó ń bọ̀ tó mẹ́ta ti dé Olumo Rock ẹ wọlé ẹ má bẹ̀rù ẹ kàn má bá wọn sọ líle ẹ sọ fún wọn ẹ wá ṣèpàdé àlàáfíà ni kẹ wá jẹ́ kó yé wọn pé àwọn yẹn yòókù ti wà lókè ìwọ tó bá wà lẹ́ntrance pé òmeyọ̀ tó bá lè pè òmeyọ̀ pé bàbá Ẹ̀gbá tó bá lè pè bàbá Ẹ̀gbá ta ló tún lè pè ẹ pé Simon gbogbo wọn wà ń bì ìpàdé yẹn ò ní pẹ́ bẹ̀rẹ̀ sọ ẹ jẹ́ ká ṣe kíákíá ẹ jọ̀ọ́ jẹ́ ká ètè darapọ̀ mọ́ wa. gbogbo àwọn ọmọ tá a bá wà lógún state ẹ ká wọlé kanlẹ̀ ọmọ Ogun ìṣẹ̀yà Yoruba Nation no going back àwọn dúró tán o ní lógún state kò sí wàhálà no going back. Thank you. sọ yín yẹn wá òkè Olúmọ náà lẹ̀ ṣì ń wò yìí a sì tún gùnkè lọ́nà. Still on it. Jẹ́ fún yín view dáadáa. Jẹ́ fún yín view láti bí Abeokuta gbogbo Abeokuta lẹ̀ ń wò yìí. Gbogbo Abeokuta lẹ̀ ń wò yìí. Wow, Prince Adédàmọ́lá Heritage òsù wàhálà ìpàdé wa. Gbogbo Abeokuta lẹ̀ ń wò yìí. Òkè láwa láti ń fún yín view yìí. Láwa orí òkè yẹn sì lọ sókè o ẹrí orí òkè yẹn sì lọ sókè once again Koiki Media bring the work closer to your doorstep ó sì lọ wàhálà ó sì lẹni tí ò bá lágbára àti gun step tó fẹ́ gun lift inú bí ẹni lift wà yóò gbé wá yóò wá báyìí yóò tún lọ sókè yóò wá báyìí lift ni bá wá we are warrior wọn ló jẹ́ ká jáde lábàwọn ògùn bẹ́ẹ̀ náà ni so òkè kan náà lẹ tún wò lọ́kàn yìí. ìyẹn tí kò ìkí kan báyìí. Ó dúró tán àbí àṣẹ wà àbí àmì so agége yẹn ló ta bàjẹ́. Ẹgbọ́n òmeyọ̀ èmi mo kọ́ wà fún Koiki wọ́n ní òṣèrò lágége. Àní Èkó ya tán níṣẹ́ àwọn Èkó yarí tán níṣẹ́ pé wọ́n tún á kó wọ́rí ọ̀dà ní gan wọ́n gbé mọ́ ẹni orí yóò dìde. Wọ́n tẹ̀ tó á kó bọ́ dání wọ́n kó nǹkan dání wọ́n kó pankẹ́rẹ́ fóònù kankan lẹ́tà dání. mo lọ gba fóònù lọ́dọ̀ máa ẹnjìníà yẹn mo ń ṣàjẹ́ mẹ́yẹn mo ti rò pé fóònù yẹn ti sọnù ni bọ̀dọ̀ àbúrò máa sọ fún àwọn èèyàn aṣáà tó ìfún yẹn nìyẹn lọ. sọ ẹ̀yin èèyàn wa a kàn jẹ́ kẹ́ mọ̀ bí tí a wà ní so a máa fún yín update tí meeting yẹn bá ti ń bẹ̀rẹ̀ káwọn èèyàn bá ti ń dé wọ́n á jókòó so a máa gẹ́bà sí ẹmu lélẹ̀ náà àwa náà máa sáré mẹ́mú sí a máa jẹ ẹran sára ẹ sì lè refund owó ẹmu wa o náà ní kẹ́ má refund wàá mẹ́mú bí n sìn á sì jẹ ẹran wọ́n àbí ẹ lè refund ẹ̀ tó bá fẹ́ refund ẹ̀ bá mi ọ̀gá mi Ọláyọmí Koiki tó bá fẹ́ refund ẹ̀ wàá ṣe máa ṣe refreshment tí meeting tó bẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ a máa go online a kàn ní ká sẹ́yìn fún yín lọ́pdẹ̀tì ní ẹ ṣe gan no going back.